ẹ káalẹ́ o ẹ káalẹ́ sà. ẹ máa sọ̀rọ̀ òkè ni o Yes. kí ló kọ yín Orúkọ mi ni Sakios Ọlálóyè, ọmọ ìlú wo ni yín ọmọ ìlú Ìlaramọ̀kín, Ìlaramọ̀kín nípínlẹ̀ Ondo State. kí ló ń tó ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní bíi kàyéfì ní on 24 Sunday ni àbúrò mi pẹ̀lú àwọn tó wá ṣe program ní Sunview Hotel. Sunday yẹn ni wọ́n ṣẹ́ẹ̀kì wọn wọlé 24 wo 24 August. So bóyá ẹ̀sùn wájú díẹ̀ kọ́rọ̀ yìí lè jáde à ń gbọ́ yín bàbá. so ó bá wọn ṣe program yẹn ní 25 Monday. program wo kò yé wa. Non-organization kìíní ló organize ẹ̀ fún bíi seminar wọ́n dẹ̀ ni wọ́n tó bí about 56 of soja. iṣẹ́ wo làbúrò yín ń ṣe. Teacher ni òun dẹ̀ ní VP ìpele high school. vice principal. Yes. kí lorúkọ àbúrò yín. Emmanuel Ọlátúndé Ọlálóyè. vice principal. Yes. ok mo ń gbọ́ yín sà. So ó ṣe program yẹn ní Monday Tuesday Wednesday according to the register fún attendance. Ìyàwó ẹ̀dẹ̀ pé ní ìrọ̀lẹ́ Wednesday níbi around 8:40. àlàyé yín bàbá Yes. tẹ́ bá fẹ́ kó yé wa ẹ bá wa mọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀. Okay, iṣẹ́ wo lẹ́yìn gan ń ṣe. I'm a civil servant retired. ok àbúrò yín kílẹ̀ ló ṣe ẹ lóun ní vice principal ìpele community high school ní Ọ̀wọ̀ ẹ wá lábúrò yín yẹn kílẹ̀ ni wọ́n lọ ṣe lákùrẹ́. Wọ́n ní wọ́n invite wọn fún seminar àwọn mélòó. bíi 56 nígbà tí mo béèrè lọ́wọ́ wọn. irú àwọn èèyàn wo. Tíṣà pẹ̀lú wọn náà ní títí kìíní wọn pẹ̀lú wọn but àwọn hòtẹ́ẹ̀lì kìíní yẹn ló lè mọ àwọn tó ń gbà nǹkan tó ń dárúkọ sórí orúkọ tiẹ̀ but èmi mọ̀ pé tíṣà ni. So ní ìrọ̀lẹ́ yẹn Sunday yẹn ìyàwó ẹ̀ ló bá páàkì ẹ̀rọ àtẹ́rìntì tó fi wá sàkúrẹ́. So ìgbà tí wọ́n wá sọ pé wọn ò rí nǹkan tí mo mọ̀ dájú ni pé alẹ́ Saturday náà ìpè mí pé dáàdi Samuel ọmọ ẹ̀kan ló jẹ́ Samuel dáàdi Sami máa wá sí Àkúrẹ́ ọmọ àti ìrìkó dé òun òkè ibo ni wọ́n ní Sunview Hotel ní ìdẹ̀mọ́ mi mo sá gbé mọ́tò wá. bàbá ẹ farabalẹ̀ àbúrò yín kó tó wá sàkúrẹ́ ṣó pè yín. kò pè mí. ọjọ́ mélòó wọ́n lò lákúrẹ́. aṣọ àdìdákìní ó ti lo ọjọ́ mẹ́rin Sunday Monday Tuesday. níbo wọ́n ti lò ó. ní Sunview Hotel yẹn tẹ̀lé. bó ní Sunview Hotel wà. ní Alágbàká. tó o bàtán rí ohun rí yẹn àárọ̀ Sunday mo wá lọ sí hotel yẹn àṣálẹ́ àgbáyé tí mo ti débẹ̀ mo wá béèrè mo ní àwọn tó wá ṣe program gbé mo bá wà mo ní àrílára àwọn tí ti padà sílé wọn gbà àwọn tí ilé wọn ò jìnnà wọn lọ ní ìrọ̀lẹ́ Friday yẹn àwọn tí ìlú wọn jìnnà wọn ṣẹ̀ṣẹ̀ lọ ní Saturday pé ó yẹ kó ti délé. Ìkan nínú àwọn receptionist ó ní nǹkan tí a gbàgbé báàgì ẹ̀ síbí mo ní ṣé mo ní àyè àti lè rí báàgì yẹn àwọn ni mo rí àyè wọn á gbé báàgì yẹn fún mi àpò ọmọ sùkúrù láti máa gbé pọ̀ kékeré yẹn ni mo wá tó lójú wọn bí mo ṣe máa tún mo kó aṣọ sílẹ̀ mo rà aṣọ tún dé ní ìtajọ lọ fún fọ́ọ̀ṣọ̀ kan níyàn 26 July ó yẹ kí nìkan ìwé wáyé tó fi ṣe. ta ló ń jẹ́ Túndé. àbúrò mi Ọlátúndé Ọlálóyè yẹn mo ní aṣọ ẹ̀ ní bàtà ẹ̀ nìyí aṣọ ìbúra ẹ̀ tí mo mọ̀ ọmọ mi mo ní day one program tó bá wọn ṣe ní ó kọ Ọlálóyè EO mo ní òun ni òun á mọ bí aṣọ yẹn ti jáde yí yàrá ẹ̀ àmẹ́ni tó kó tó di kan tó ṣẹ́ẹ̀kì ẹlòmíì tó wọn á lọ bá àwọn tó yẹ ká bá wọn ní kò ká lọ sí police station. lẹ́yìn aṣọ mò ń bọ̀ bàbá lẹ́yìn aṣọ kí làwọn nǹkan míì tẹ́ ẹ tún rí. jẹ́ nínú bẹ̀yẹn. ní hòtẹ́ẹ̀ tí Sunview tẹ́ sọ yìí. báàgì yẹn nìkan ni mo rí. àti. jíǹsì aṣọ tó wà àti bàtà palm kan ló kó kúrò lẹ́kọ̀ọ́ síbẹ̀ bàtà táṣà ìlú náà dé sí ó wà nínú kìnìún yẹn. lẹ́yìn ẹ̀ kí ni àwọn nǹkan míì tẹ́ ẹ tún rí. lẹ́yìn jíìk àti omo bí ẹni tán fún ọ ní òtẹ́ẹ̀bẹ̀ wọ́n fi fọ aṣọ. ṣé wọ́n lọ́ọ̀jì sí ṣé program yẹn nìkan wọ́n lọ ṣe lóòótọ́ yẹn ni àbí ṣé wọ́n ṣe program yẹn wọ́n kàn padà sílé àbí ń bo náà ń sùn. according to their explanation wọ́n gba hotel fún àwọn gba rúùmù fún gbogbo wọn one by one so ibẹ̀ ló ń sùn ibẹ̀ ló dẹ̀ ti ń ṣe wọ́n ní ìgbà míì gan by 6 kan tó ṣe tán. ok mo ń gbọ́ yín bàbá tó mọ̀ tẹ̀wájú. ìgbà tó máa tó kò wáyé wa wọn á fún wa ní ìwé lọ sí zone 17 ní AIG's office opposite the school of agric
àwọ̀ ọbẹ̀ wọ́n á béèrè kí ló ṣẹlẹ̀ àtúnṣàlàyé ìgbélé ta ló mú yín lọ bẹ̀? wọ́n júwe ibẹ̀ ni pé ibẹ̀ ni ká ti lọ gbé ìgbésẹ̀. Ṣé nínú òtẹ́ yẹn náà wọ́n ti júwe ibẹ̀ fún yín àbí láti ta? láti ta ṣáà ni ọ̀rẹ́ mi náà tí mo sọ pé mi màrà kúrò mi mo ní ká lọ sí sọ́sẹ̀. Ìgbà tẹ́ ẹ wá bá wọn kó tó di pé adé sun 17 báyìí, ìgbà tẹ́ ẹ bi wọ́n léèrè nínú òtẹ́ yẹn pé àbúrò yín ẹ rí, ṣé wọ́n láwọn mọ̀ ọ́n, ṣé wọ́n ló lọ́ọ̀jì sọ́dọ̀ wọn? tí ò bá lọ́ọ̀jì sọ́dọ̀ Rárá bàbá, ṣé wọ́n láwọn mọ̀ ọ́n, ṣé wọ́n ló lọ́ọ̀jì sọ́dọ̀ wọn? ó lọ́ọ̀jì sọ́dọ̀ wọn. Ẹ̀yin kọ́ ẹ̀yin sọ báyìí ṣé ǹjẹ́ ìbéèrè wo lẹ́yìn bi wọ́n nínú òtẹ́ yẹn lọ́jọ́ ẹ̀ mo ní mo fẹ́ ní Sunview yẹn? mo ní mo fẹ́ rí mánéjà wọ́n ní mánéjà tó wá lọ́jọ́ Sunday mo ní òkè báwo mo ṣe fẹ́ rẹ́ni tó lè àkáǹtì fún nǹkan tó ṣẹlẹ̀ mo sọ pé shift náà ṣe pé wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ tó mo wá bè pé ta ló kó ẹrù ẹ̀ jáde ní yàrá ẹ̀ wọ́n ní shift ni pé wọ́n mọ anything nípa ẹ̀ pé shift ni wọ́n ṣe àwọn receptionist yẹn. Ohun tá à ń bí yín báyìí bàbá ẹ̀ tí ì dáhùn, ohun tá à ń bí yín ni wípé ìbéèrè wo lẹ bi wọ́n kó tó yóò ṣáà ní ìbéèrè tẹ́ bi wọ́n kó tó di pé ẹ rẹ́rù. ìbéèrè tí mo bi wọ́n ni pé mo ní gbogbo wọn ti sáyé lọ wọn ni wọ́n ti lọ tóbi tí mo tẹ̀ tó wá pé ìrànlọ́wọ́ wo lẹ lè ṣe fún mi pé ibi ló dé sí ló dẹ̀ ti bá wọn ṣe day 1 day 2 day 3 mo ní ọ̀nà wo lẹ lè fi help mi ní ìkan tẹ̀ wá sọ̀rọ̀ ó ní wọ́n rí nínú wọn tó gbàgbé báàgì ẹ̀ síbí wọ́n ní kí mo lè rí àyè àti rí báàgì ó ní mo lè ráàyè ló lọ gbé jáde wá bó dẹ̀ ṣe gbé jáde mo wá fásipẹ̀ mo wá rí aṣọ ẹni bàtà ẹni àtúnìkan ní nǹkan tí mo rí mọ nìyẹn wọ́n dẹ̀ gbé aṣọ ni mo ya píṣọ̀ nǹkan tí mo rí bí mo ṣe wá yá mo wá sẹ́ǹdì sí àwọn ọ̀rẹ́ mi kí ó kàn tó bí mo ṣe wá ṣe bẹ́ẹ̀ mo wá fi báàgì yẹn sílẹ̀ fún wọn wọ́n nígbà táwọn máa dé sun 17 àwọn yẹn mínítì sí ìwé kan pé ká máa lọ sí anti kidnapping pé ibẹ̀ ni kí ọ̀rọ̀ wá wà. Ẹ máa sọ̀rọ̀ sókè bàbá. so anti kidnapping táyì wá máa lọ náà wá gbéra náà lọ sóòtẹ́ yẹn lọ́dẹ̀ rí aṣọ yẹn àti bàtà nǹkan kan yẹn níbẹ̀ mo pé ìgbà táwa lọ àwọn ọlọ́pàá wá kó kìnìún ẹsẹ̀ kọ́sítọ́dì wọn kò lọ. Ǹjẹ́ ẹ béèrè fún lọ́jà? mi ì ṣiṣẹ́ òtẹ́ kì í ṣe nǹkan tí mo mọ̀ ni pé where you get in touch with the manager ló máa ò lágbọ́n bí nǹkan ṣe ṣe. Ohun tẹ́ wá ń ṣàǹsọ báyìí ni pé àbúrò yín kílẹ̀ pé ó kọ rẹ̀. Emmanuel Ọlátúndé Ọlálóyè. Bùlẹ̀ wá ẹ ló wá láti. Ìlú Ọ̀wọ̀ ló ń gbé ìbọ̀tọ̀. Pé vice principal ni. Nípele. Ìyàwó rẹ̀ ń kọ́ báyìí. Ìyàwó ẹ̀ wà nílé ibi rọ́nà pàǹdà òkú ni wọ́n máa ṣe dẹ̀sẹ̀ fẹ̀ yẹn dá lọ́yẹ́ pé wà lọ́sítà ibi tán ti tírìtì rẹ̀ àbájọ wá lálẹ́ ẹni. Ṣé ẹ ní nọ́mbà ìyàwó rẹ̀ lọ́wọ́? Mo ní dání. Ṣé a lè bá sọ̀rọ̀ látòrí fóònù yín? Ẹ lè bá sọ̀rọ̀. Ṣé ẹ ní káàdì sórí ẹ̀? Torí tá a bá ní ká ṣẹ̀ṣẹ̀ máa gbà á jáde báyìí bóyá ká lè pe ìyàwó. Ó ní ìkẹ́ Ọ̀wọ̀. Ẹ jẹ́ á pè báyìí. Ẹ jẹ́ á pè. Ẹ má bínú ẹ̀yin aráàlú, à ń gbìyànjú láti pe ìyàwó Koríngì. Ẹ̀tẹ̀ sẹ́ńtà ni a gbé fóònù mi sí. Hello. Ẹ káalẹ́ máa o. Ọmọ ẹ̀dẹ́ máa lórúkọ mi. Ẹ ṣé máa, orí afẹ́fẹ́ la ti ń pè yín yìí. Bó lọkọ yín wà? Níbo wọ́n ti lọ ṣe sẹ́mínà? Bó ni wọ́n sọ wípé àwọn ń lọ fún yín? Ọjọ́ Monday mo tún pé ọjọ́ Tuesday a tún pera ọjọ́ Wednesday a tún pera bẹ́ẹ̀ lọ́dọọdọ tọ́ọ̀dù àwẹ̀ òsì lọ́mọ́ wọ́n dẹ̀ máa parí sẹ́mínà yẹn ní Friday. Àwọn wo lọkọ yín sọ wípé wọ́n organize sẹ́mínà? Wọ́n náà wọ́n ń jí òní wọ́n ní wọ́n mú lẹ́tà yẹn wá sí ìlú wọn ìgbà tó dẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pe principal wọn wá ní pé wọ́n lọ pé bẹ́ẹ̀ tó bá rí ìlú pé àwọn á fún wọn lówó mọ́tò ọ̀gbìn. Kí lorúkọ ọkọ yín yẹn? Emmanuel Ọlátúndé. Ipò wo ni wọ́n wà nílé ìwé tí wọ́n wà? Vice principal. Ọjọ́ wo lẹ sọ wípé ẹ pè wọ́n dà? Wọ́n pè é dá Wednesday ó ti lọ láti 24 of August. Ìgbà tẹ́ ẹ pè wọ́n Wednesday kí lẹ jọ sọ? Kí ni wọ́n sọ fún yín? Èmi
wọn ṣeré àti ọmọ ẹ̀ pé àtẹ́bá ti ń bọ̀ lọ́jọ́ Friday o ẹ bá wa ra àwọn nǹkan bíi ìdúró lọ́nu bẹ́ẹ̀ kú nǹkan bàjẹ́ sọ náà nìyí kí wọ́n bá wa rà á bọ̀ o. ṣébi kan tẹ̀ gbọ́n ẹ̀ láàárọ̀ Friday bí báwo ni ìgbà wọn náà parí ní Friday o agbo ẹ̀ wá lọ láti gbà yín. gbèsè wo lẹ wá gbé. wọ́n ti gbé gbèsè lóríṣiríṣi ẹ̀gbọ́n wọn àgbà tó wà lákùrẹ́ wọ́n lọ sí òtẹ́ yẹn lọ́jọ́ Sunday wọ́n dẹ̀ rí gbogbo ẹrù wọn tẹ̀ nítorí èmi gan mo páàkì ẹrù yẹn gbogbo ẹrù wọn pátápátá ló wà ní òtẹ́ yẹn but unfortunately àwọn òtẹ́jà yẹn bí wọ́n kó gbogbo ẹrù wọn jáde kúrò ní yàrá àdìsán wà wọ́n ti dájú wáyé pé báwọn ṣe débẹ̀ làwọn specialist yẹn sọ pé èèyàn kan gbàgbé báàgì báwọn ti kíìpù ẹ̀ ṣègbà sáré dájú máa rí ẹrù yẹn ó wá jẹ́rù àkúrò wọn àtàṣọ àtìṣù àtàṣọ ìkórè everything gbogbo ẹ̀ ló wà ní òtẹ́ yẹn àti báàgì tó gbé lọ. ṣé ṣé ẹ rántí ìgbà tí bóyá ẹsẹ̀ wọn ti tà sí eléré ṣé ẹ rántí ìgbà bí ọdún wo lọdún tírú ẹ̀ ṣẹlẹ̀ sí wọn yẹn náà. kò sí rí kò sí kò lọ́rẹ̀ẹ́ fún wa wá sílé ibi tó máa ń lọ ojú church kan ló máa ń lọ nídàájí á dẹ̀ padà á tún lọ bí iṣẹ́ á tún padà ó tán kò lọ́rẹ̀ẹ́ kò sẹ́ni tó ń wá sílé. wọ́n tó èjì wo. 54 sir. 54. ọ̀dà kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Adénìkan Ọládèjì. sọ́rí wọ́n ní ó yẹ kẹ́yìn gan tẹ̀lé ọkọ yín wá bí báyìí ká bàbá ọkọ yín wá bí. bọ́lá náà ni mo bá kiri bí mo ṣe ṣubú nìyẹn tẹ́tẹ̀ ní ọ̀kadà. ẹsẹ̀ yín kán báyìí. bẹ́ẹ̀ ọlọ́wọ́ fún yín lálàáfíà o. àníjà. bàbá bó ni wọ́n wá sọ pé èèyàn yín wà báyìí àwọn òtẹ́ẹ̀lì ní Sunview. kò sí nǹkan kan tó ti sọ. kí lẹ fẹ́ báyìí kí làwọn ọlọ́pàá wá sọ báyìí ìgbésẹ̀ wo làwọn ọlọ́pàá wá gbé bóná bá dé ní anti kidnapping. ibi tán bá dé wọ́n tíráàkì fóònù ẹ̀ wọ́n ní ìyàwó ẹ̀ ló pe ní 8:40 lọ́jọ́ Wednesday yẹn lálẹ́ so àtìgbà yẹn nọ́bà ò lọ ìgbésẹ̀ tá a dẹ̀ gbé àwọn ọlọ́pàá náà sọ pé irú ìjẹta mo lọ ṣe picture ẹ̀ wọ́n fi sínú fáìlì ẹ̀ wọ́n ní wọ́n tún máa gbé ìgbésẹ̀ kò sí nǹkan tá a padà gbọ́. ọ̀dà ẹ dìde ẹ jókòó ẹ jẹ́ nǹkan tí ẹ máa sọ̀rọ̀ yín. ẹ̀bẹ̀ tí mo ń bẹ gbogbo ènìyàn. ìrànlọ́wọ́ wo làwọn Sunview hotel ti wá ṣe fún yín. kò tí ì sí ìrànlọ́wọ́ kankan. ǹjẹ́ wọ́n ń pè yín láti gbà yín. wọn ò pè mí o àfi àti kidnapper yẹn IPO tó wà nídìí kéèsì yẹn á pè mí pé wọ́n fẹ́ rí first principal ọ̀pọ̀ ní kí n mú picture ẹ̀ wá nǹkan tó ń pè mí fún yẹn pé iṣẹ́ ń lọ lọ́wọ́. àwọn Sunview ò pè yín láti gbà yẹn. wọn ò pè mí o. àwọn wo ni organizer kìíní yìí àwọn organizer àwọn wo ni organizer àbí bẹ́ẹ̀. mi ìmọ̀rúkọ wọn bọ̀ tó wà ní kíní kan tí mo send tí ìyàwó ẹ̀ send sí non-governmental organization ló organize. non-governmental yẹn yóò lórúkọ. olórúkọ bọ̀ mi ìmọ̀ sórí ó wà nínú kíní sẹ́yìn kíní set mo lè open ẹ̀ka. ẹ open ẹ kásáré wò ká wo orúkọ wọn a lè mọ irú àwọn èèyàn tí. ẹ̀bẹ̀ tí mo kàn ń bẹ̀ ni pé wọ́n sábà mi wá àbúrò mi síta. àwọn wo. àwọn Sunview hotel àdúrà tí mo ń gbà ní mi ìlówó mi ìlẹ́nì tí bí kò ṣe Ọlọ́run. a ti ránṣẹ́ pé àwọn Sunview báyìí a fààyè gbà wọn náà ní ìsìn àwọn òṣìṣẹ́ Sunview wọ́n ti wọlé wọ́n ti jẹ́ ẹ̀yin aráàlú máníjà wọn wà níbí ok àwọn ẹjọ́ jẹ́ á jẹ́ kí wọ́n gbọ́ tí wọ́n tán náà ká tó máa pè wọ́n ó dàbí pé máníjà wọn wà níbí bọ̀ wọn ò gbọ́ Yorùbá ẹ jẹ́ àmọ́ ẹni tó gbọ́ Yorùbá láàfún láàyè láti kó sọ̀rọ̀ ẹ má bínú torí Ọlọ́run but ẹ jẹ́ kí máníjà kí ẹjọ́ bá ń ṣe máìkì sí wọn lẹ́nu kan sí ẹ̀ kí aráàlú pé àwọn ni máníjà a máa padà sí. Good evening, sir. Oh, good evening to you. Good evening to you, listeners. What is the name, sir? Ernest is the name. Epeyon. Epeyon. You are the manager to Sunview Hotel, Akure, Alagbaka, Akure. Thank you, sir. Ẹ jẹ́ á padà sí ọ̀dọ̀ àwọn ògbó Yorùbá ni o. Ẹ má bínú. Ẹ jẹ́ á padà sí ọ̀dọ̀ àǹtí. Ẹ kálẹ́, madam. Ẹ kálẹ́ wípé. Ẹ jọ̀ọ́ bá wa sún síwájú mà. Ẹ fọkàn ara yín balẹ̀. Ṣé ká fún yín sùúrù di àbí ká bá yín wá bottle water? Ṣé ká wá bottle water fún yín? Kò sí problem. Ṣé rí ibi téèyàn ti ń ṣiṣẹ́ ní tìlú lè ṣẹlẹ̀? Tiwa ni pé kájọ wá solution
sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ bàbá ti rẹ́ni tí ó sọnù. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí madam. Ẹ káalẹ́ olóòtú. Kí lorúkọ yín? Orúkọ mi ni Olúwaṣeyì Adébáyọ̀. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Mo jẹ́ olùtajà ní iléeṣẹ́ Sunview Hotel. Olùtajà? Yes. Tajà báwo? Èmi ni mo polówó Sunview. Ó sì dáa. Káàkiri gbogbo Nàìjíríà rí. Káàkiri gbogbo Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ilé ìtura yín Yes, sir. tí odidi ènìyàn vice principal táàrí mọ́, kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe ṣẹlẹ̀? Ní 24th of August, àwọn kan wọ́n wá ṣe program ní ọ̀dọ̀ wa, àwọn NGO. Kí lorúkọ àwọn NGO yẹn? A máa ń pè wọ́n ní Lotran World. Lotran World? Yeah, Lotran World Relief. A tún máa ń pè wọ́n ní Trace. So àwọn ni wọ́n fún wa ní program yẹn. Àwọn ló kó àwọn èèyàn wá sí ọ̀dọ̀ wa. So ní on the 24th, àwọn 49 dé lára àwọn tó wá ṣe program yẹn. 24th of August jẹ́ ọjọ́ Sunday. So ìgbà tí àwọn yẹn dé, gẹ́gẹ́ bí iṣẹ́ wa àti àwọn nǹkan tá a máa ṣe, gbogbo wọn ló tọwọ́ bọ̀wé pé wọ́n wọlé ní àwọn 49 yẹn. Ìgbà tí wọ́n dẹ̀ wọlé, a fún wọn ní yàrá wọn. Lẹ́yìn tí program wọn bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday. Àwọn kan náà dẹ̀ dé pẹ̀lú wọn náà ní ọjọ́ Monday yẹn àti ọjọ́ Tuesday. So that makes it a total number of 58 participants. So ní ọjọ́ ó yẹ kán parí program yẹn ní ọjọ́ Saturday. Ọjọ́ Friday náà máa parí program, so àwọn èèyàn máa wá lọ ní ọjọ́ Friday, ní ọjọ́ Saturday. So ìgbà tó wá di ọjọ́ Friday, ó ní táwọn èèyàn bá ti wà lọ́dọ̀ wa bẹ́yẹn, that is group bulk booking bẹ́yẹn, a máa ń ṣe àríyá fún wọn, a máa ń pè ní Asun Night. Ní èyí la fi máa gba feedback lẹ́nu wọn bí hotel wa ṣe rí, ṣé a ṣe dáadáa, àwọn nǹkan tó yẹ ká tún ṣe àti service wa bẹ́yẹn. So ìgbà tí wọ́n wá pè wá, wọ́n wá sọ fún wa pé àwọn kan lára àwọn yẹn máa lọ ní ọjọ́ yẹn, which is ọjọ́ Friday, pé lára wọn máa lọ. So colleague mi wá lọ sí inú hall láti lọ bá wọn ní hall, jẹ́ gbàgede ibi tí wọ́n ti ń ṣe program yẹn. So ìgbà tí wọ́n wá débẹ̀ tí gbogbo wọn sign pé wọ́n wá sí hotel wa, wọ́n wá discover pé nínú gbogbo àwọn tí wọ́n wá, èèyàn kan ò sign form yẹn. Colleague mi wá raise alarm wípé ó sì kù èèyàn kan tí ò tí ì fill form yìí. So wọ́n wá pé bọ́ lára àwọn tọ́jọ́ ń ṣe program yẹn wá dáhùn pé ẹni yìí ò sí láàround láti ọjọ́ Thursday. So I don't know, to us, I believe pé wọ́n mọ̀ pé ẹnìyẹn ò sí ní around. Ìyẹn lọ bẹ́ẹ̀. Then Asun táwa máa ń ṣe fún wọn yẹn, orúkọ gbogbo wọn pátápátá ni wọ́n kọ, because a máa fún wọn ní ìwé pé kí wọ́n kọ orúkọ wọn sí irú drinks tí wọ́n fẹ́ mu pẹ̀lú Asun yẹn. So gbogbo wọn ló pé nínú list tí wọ́n fún wa. Ìgbà tó wá di ọjọ́ Saturday, ìkan lára àwọn tó kó wọn wá, that is the facilitator, ó wá pè mí pé ẹni tó wà ní room 305 o, ipe kí a fi Mastercard wa ká fi kó ẹrù ẹ̀ jáde, ní pé principal ni ó lọ sign salary voucher àwọn teachers, of which mo pe colleague mi, mo dẹ̀ inform ẹ̀ immediately. Ó wá ní èèyàn kan náà ti sọ fún òun lára àwọn facilitator yẹn, ó wá di facilitator méjì tó fún wa ní go ahead ipe ká lọ move ẹrù ẹ̀ sí síta. A dẹ̀ lo Mastercard wa, a lọ move ẹrù yẹn síta, wọ́n rán porter lọ, ó move ẹrù yẹn síta, wọ́n dẹ̀ document àwọn nǹkan tó wà nínú room yẹn. Wọ́n ti fún wa ní information pé ẹni yìí ó lọ sí school ẹ̀, ó lọ sign salary voucher ni. Ọjọ́ Sunday náà wá pè mí pé ẹni yìí o, pé family èèyàn tó wà ní 305 wá, family member wá pé wọ́n wá béèrè ẹ̀, màá ní wọ́n wá béèrè ẹ̀. Ẹni tó pè mí lọ́jọ́ Saturday, mo dẹ̀ pé padà pé family member ti wá o, wọ́n wá béèrè ẹni yìí, ṣe bẹ́ẹ̀ sọ fún wa pé ó lọ school lọ sign salary voucher ni, ó wà ní ẹ̀ pé òun máa pè mí padà.
ìgbà tó máa pè mí padà ó ní rárá pé kì í ṣòun ló lọ sign salary voucher mo wá ní ta ló lọ sign salary voucher ó wá ní ẹni tó travel gan yìí pé Ìbàdàn ló lọ sí tó lọ ṣe medicals mo wá ní òkè pé kò sí wàhálà daily ni mo jẹ pé àwọn ọ̀gá mi tí mo sọ fún wọn pé bèlèbèlè ló ń ṣẹlẹ̀ kí n tó mọ ọkọ tó ń lọ máà tó pè mí yẹn ti send àwọn pictures máà yẹn sí mi so immediately náà làwa náà ti ń wo àwọn cameras wa to know what is going on ìgbà tó dẹ̀ máa fi di Monday we had a meeting meeting pẹ̀lú àwọn NGOs yẹn torí wọ́n wá bá wa ní ọjọ́ Monday and we made the man understand that pé ṣebí ó ti sọ fún àwa yìí pé ẹni yìí ó lọ sí school ó lọ sign salary voucher so àwa ti believe pé ẹ̀yin tẹ́ ẹ kó wọn wá ẹ mọ̀ bí tí man yìí lọ sí ẹ̀yin lẹ́dẹ̀ ní ká lọ kó ẹrù ẹ̀ síta so bá ṣe wá parí meeting yẹn làwọn wá lọ ọjọ́ bóyá ọjọ́ Monday làwọn anti-kidnappers wá lọ wá invite wa anti-kidnapping rather lọ wá invite wa. ẹ ṣé ẹni tí ó pè yín yẹn ta lẹni yẹn. orúkọ wọn ni Mr. Shiji. Shiji kíni. mi ò mọ fún ni mọ but Mr. Shiji. ni sá. coordinator. ó ní coordinator. bẹ́ẹ̀ni òun ló pè yín. bẹ́ẹ̀ni. pé kẹkẹrù ẹ síta. bẹ́ẹ̀ni. òun náà ló tún padà pè yín pé ó lọ Ìbàdàn. bẹ́ẹ̀ pé kì í ṣòun. pé kì í ṣòun òun ló ṣàbá yín sọrí ṣọ̀rọ̀ méjì. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ tí ń bọ̀ lẹ́ẹ̀kan ẹni lọ́jọ́ Thursday wọ́n sọ pé ẹnìkan ò sí nínú Friday ọjọ́ wo lẹ ṣàsún ọjọ́ Friday bọ̀ ìgbà tẹ́ kọ́kọ́ ń sọ̀rọ̀ lọ ẹni lọ́jọ́ Thursday pé ẹni yẹn orúkọ ò pé wọ́n sọ pé mò ń bọ̀ bẹ́ẹ̀ ti ṣàlàyé ni mò ń sọ yìí o pé orúkọ yẹn ò pé ẹni gbà tí ẹ tún wá fẹ́ ṣe àsún pé orúkọ ni wọ́n fi ń gbà pé ẹ rí pé orúkọ gbogbo wọn pé ó ti yé yín báyìí ẹnìkan ò pé bọ̀ orúkọ gbogbo wọn pé lọ́jọ́ Friday ní líìsì tí wọ́n kọ fún wa. ní líìsì tí wọ́n kọ fún yín ọjọ́ wo ni Mr. Shiji pè yín. ọjọ́ Saturday ni Mr. Shiji ní ká lọ fi káàdì kó ẹrù ẹ̀ jáde. ọjọ́ wo ló yẹ kí wọ́n check out. àwọn kan check out ní Friday àwọn kan check out ní Saturday. orúkọ wọn pé di Friday báyìí nínú àsún aago mélòó lẹ́ ń ṣàsún. aago méjì lọ́sàn-án la ṣe àsún náà. ọ̀sán àbálẹ́. aago méjì ọ̀sán. lẹ́ ṣàsún. bẹ́ẹ̀ni. orúkọ gbogbo wọn pé di. ní orúkọ tó fún wa orúkọ wọn pé. ní ọjọ́ Friday. ní ọjọ́ Friday ní àsún tó fún wa bọ̀ nínú ìwé tí àwọn fúnra wọn like attendance book wọn ní kò máa yẹn ò pé kò register orúkọ ní ọjọ́ Thursday kò dẹ̀ tún register orúkọ náà ní ọjọ́ Friday bọ̀ ìgbà tó wá máa ṣe àsún orúkọ tí wọ́n fún àwa orúkọ ẹ̀ wà ń bẹ̀. so bóyá ẹlòmíì ló wá ká orúkọ Mr. Shiji yẹn ló fún ẹ̀yin lórúkọ sá. bẹ́ẹ̀ni sá. ok so àwọn ló ní story lọ́wọ́ Mr. Shiji ló fún yín lórúkọ. bẹ́ẹ̀ni sá. nínú CCTV iléeṣẹ́ yín kí ló sọ fún yín àlàyé wo ni CCTV ṣàlàyé fún yín kí lẹ rí ń bẹ̀. àlàyé tí CCTV wa ṣe fún wa ni pé ní ọjọ́ Wednesday máa yẹn ṣì wà around ó wọlé ó lọ fún program ó padà wá ó sùn bọ̀ ní dédé agogo 6 òwúrọ̀ ọjọ́ Thursday máa yẹn jáde. ní CCTV yín. ní CCTV wa. ó jáde lọ sí. ó jáde síta ó dẹ̀ padà wá. ṣàlè rí báyìí sá. I need to put it on. Go ahead please. So ẹ rí i pé ó jáde ní Thursday. ó jáde láàárọ̀ ní òwúrọ̀ ọjọ́ Thursday. lẹ́yìn ìgbà tó jáde yẹn ṣé àkọọ́lẹ̀ wà ní ọ̀dọ̀ yín pé ó jáde. kò mú kọ́kọ́rọ́ wa sílẹ̀. dìsìnyí. dìsìnyí. dìsìnyí báyìí. dìsìnyí kò mú kọ́kọ́rọ́ wa sílẹ̀ òun ni ẹni tó ṣe aṣojú ìpàdé yẹn ṣe sọ wípé ká fi Mastercard wa ká fi kó ẹrù ẹ̀ síta. wọ́n fẹ́ fi CCTV hotel Sunview ní àsìkò tí à ń sọ yẹn àti lọ́jọ́ tá à ń sọ yẹn wọ́n fẹ́ fi hàn wá. ẹ bá play back báyìí. ẹ jọ̀ọ́ orí fóònù wọn ti bàbá ń bọ̀ orí fóònù wọn ni ẹ ti ń wò yìí ẹ jọ̀ọ́ bá play back.
bóyá ká súnmọ́ díẹ̀ ṣó ti ń play báyìí. Ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ rí bí ó ti jáde lọ bí a ká máa ṣe ń kọ̀ọ̀kan. Ó jáde dé géètì táìmù yìí jẹ́ 6:17 lórí gẹ́gẹ́ bí CCTV tí wọ́n fi hàn wá lórí fóònù bí ni o yá tún ń play ẹ̀ka wo ti bí torí ká lè dá sí àwọn tó kù ń ta. Ẹ bá mi play ẹ̀ka tún fi síbí. Ẹ jọ̀ọ́ gbọ́ ẹ̀yin tẹ́lẹ̀ rí má bínú o, a ń gbìyànjú pé kí a lè jọ rí dáadáa ni ẹ dákun ẹ má bínú. Ṣá lè rí nǹkan tó tóbi. Ó ń gbé kúrò. Ẹ jọ̀ọ́ ṣó ní tí a lè ṣe sí tó lè tóbi jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ ẹ fún wa a máa upload ẹ bá mi gbà. Bàbá ẹ máa sọ̀rọ̀ tí ẹ fẹ́ sọ à ń bọ̀ wá. Bàbá kí lẹ fẹ́ sọ sà? Nǹkan tí mo fẹ́ sọ ni pé lọ́jọ́ tá a lọ bẹ̀ àwọn àti kidnapper wọ́n the IPO Mutiu àti Olóòtú wọ́n ní complain kìíní kò sí ìjọsìn function well ìkan tó wà ní géètì wọ́n ní kí ló dé tán remove yẹn àwọn ní àwọn kan ló ṣe síbẹ̀ pé ó ti bàjẹ́ pé wọ́n remove kìíní pé. Ìgbà sẹ́yìn àti ọlọ́pàá lọ bẹ̀ kílẹ̀ ló ṣẹlẹ̀ yìí sà. Wọ́n play kìíní yẹn kò ṣiṣẹ́ wọ́n ní how tẹ́ fi máa ní CCTV láti Monday Sunday tán wọlé títí dá tó ta kọ́ máa lè rí manager pé ọwọ́ ọ̀gá àwọn ló wà labroad kó ló lè send àbí kíní kan ìyẹn wá àwọn ọlọ́pàá kan pé báwo lẹ ṣe ní CCTV síbi tó ṣiṣẹ́ wọ́n tún lọ gbé plasma kan wá kọ́ connect ẹ̀ mọ́ jẹ́jẹ́jẹ́ kò ṣiṣẹ́. Ẹ bọ́ àǹtí sọ ilé tán kò tó yìí ẹ kọ́kọ́ wọ ẹni tó wà ń bẹ̀rẹ̀ náà ẹ tó tó yìí kì í ṣe àbúrò mi nìyẹn kì í ṣe àbúrò yín ló wà náà ẹ wò dáadáa náà ẹ pílẹ̀ fún bàbá bàbá ẹ jókòó. wọ́n ṣọ ẹ̀ náà pé ó rìn láti bí orí kọ́rídọ̀ ló ti rìn níbẹ̀ yẹn. ṣé àbúrò yín lẹni yìí ẹ wò dáadáa ẹ jókòó sórí àga ẹ lògó yín. Ẹ gbọ́ àǹtí ọjọ́ tí wọ́n wá bá yín àtàwọn ọlọ́pàá ẹ gbọ́ kí ló dé tí wọ́n lè sọ wípé gẹ́gẹ́ bí nǹkan tí bàbá ń sọ pé ẹ ní CCTV yìí ò ṣiṣẹ́ bólẹ̀ tí wàá rí léyìí. Sọ fún bàbá pé CCTV. Wọ́n ní ẹ sọ fún àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá yìí wọ́n wà ń bẹ̀ lọ́n plẹ̀ lọ́jọ́ náà àwọn ọlọ́pàá plẹ̀ ẹ ṣe fún wọn títí kò ṣiṣẹ́ ní wọ́n mi sọ ṣòkí sọ pé ẹ jẹ́ máa lọ jàre. Ó ní èèyàn tí àwọn èèyàn ti ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn bàbá lọ ẹgbọ́n ẹni tí ó sọnù nìyí mi mọ̀ bóyá iṣẹ́ rí wọn rí àǹtí. Ẹ ti rí wọn rí ẹ fèsì sí nǹkan tí wọ́n ń sọ yẹn mà. Ó náà mo ti fèsì fún nǹkan tí ṣó wọ́n sọ. ṣiṣẹ́ lọ́jọ́ táwọn ọlọ́pàá yẹn wá. A sọ fún wọn pé ó wà lórí fóònù wa. Ẹni ó wà lọ́wọ́ ọ̀gá yín. Bàbá nǹkan tá a sọ fún wọn ni pé ó wà lórí fóònù wa ṣe bórí fóònù náà láti fi wọ̀nyí ó wà lórí fóònù wa wọ́n ti download ẹ̀ already sí orí fóònù wa nǹkan tá a sọ fún wọn ní ọjọ́ yẹn nìyẹn. Kí ló dé tẹ̀ wá fi play ẹ̀ fáwọn ọlọ́pàá lórí fóònù a ti play ẹ̀ fún àwọn ọlọ́pàá. Wọ́n play ẹ̀ lọ́jọ́ yẹn kò sí nǹkan tán rí wọ́n ó sì Òṣòdì oníkan jẹ́ kán máa lọ ẹ̀ ṣe program ẹ̀ẹ́dẹ̀gbọ́ oyè gbóye ẹ̀ẹ́dẹ̀ lè ṣe CCTV yìí. Ṣé ẹ wo ẹni tó wà lórí ìkíní yẹn ṣàbúrò yín ni. Mo ní mo ti wo ó ti fi hàn mí lọ́jọ́ ní òní. Ṣàbúrò yín ni. Kì í ṣàbúrò mi nìyẹn. Kò ṣàbúrò yín. Ẹ wo dáadáa ẹ fún wọn wò lẹ́ẹ̀kan gbogbo ayé ń wò yín báyìí wọ́n ń gbọ́ yín báyìí àwọn èèyàn tí wọ́n wà ẹ jọ gbogbo sa. Ó sàn wá dìbò pé ok at least ó yẹ kí CCTV ó ṣiṣẹ́ Monday Tuesday Wednesday títí dá Thursday wáì tí tẹ̀sán break ẹ̀ pé kò ṣiṣẹ́ tẹ̀sán wá sọ pé 28 àárọ̀ ló jáde ó yẹ kí CCTV kó ṣiṣẹ́ at least kó tó bí a week kó tó di pé ó wipe off. Ó dà pé hòtẹ́ẹ̀lì ńlá ní Sunview mo sì wò pé ó yẹ kí gbogbo. Ó wà kúrò ọ̀sán no àwọn lára ń ta fi wọ́n sílẹ̀ o àwọn lára ń ta o so bàbá ẹ mọ́ sọ̀rọ̀ àlùfàǹṣá mo mọ̀ pọ́rọ̀ yẹn ń gbóná lára yín bàbá ẹ wo báyìí ẹ ti rò yín sójú padà wọ́n ti fi hàn yín bẹ́yẹn ṣé ṣàbúrò yín nìyẹn sà. kì í ṣe òun ní iṣẹ́ tí mo mọ̀. Baba, I showed you this. Mo á fi wọ̀nyí ní àgọ́ ọlọ́pàá lọ́jọ́ yẹn ẹ̀dẹ̀ ní àbúrò yìí ni wọ́n bàbá. ẹ máa bọ̀ ṣé géètì ló ti ń jáde. Orí kọ́rídọ̀ ti ń jáde. Ìrọ̀ṣẹ́ rárá mo ń bọ̀ ẹjẹ́ amádọ̀rọ̀ méjì papọ̀ ìyàwó rẹ̀ ṣé ìyàwó rẹ̀ lè wá bí lọ́sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ lè gbé wọn wá bí wọ́n lẹ́sẹ̀ wọn kan bọ̀ṣẹ́ oníbẹ̀ ṣe lè gbé wọn débi á fi lè fi hàn wọ́n láti fi lè mọ̀ bóyá ìyàwó òun ó lè sọ fún gbogbo ayé a dẹ̀ fẹ́ rí Mr. Shiji. Bàbá ṣèbí mo fi wọ̀nyí. Ẹ dúró náà mo ń bọ̀ bàbá ṣé lọ́jọ́ tí wọ́n ní. ẹni tẹ́ ń ṣó yìí kò já sí géètì. Géètì ni wọ́n ti ń jáde yìí bàbá ṣebí àwa là ń ṣiṣẹ́ ń bẹ̀ géètì ni wọ́n ti ń jáde ṣe bá a jọ lọ síbẹ̀ ìjọ yẹn ni. Ẹ dúró náà madam. Sir, please let me forward it to you. Ẹ lè send it to WhatsApp number tẹ́ fi pè mí lẹ́ẹ̀kan yẹn àǹtí lọ́jọ́ ń bọ̀ ẹ jẹ́ á clarify ọ̀rọ̀ yìí bó ń bọ̀ ọ̀rọ̀ méjì wà nílẹ̀ ṣé lọ́jọ́ tí wọ́n sọ wípé. Central kìíní láti Sunday Monday Tuesday Wednesday kò ṣiṣẹ́
ẹ gbọ́ ẹ ṣàlàyé àárín yẹn fún wa mi mọ kó nǹkan tí yé wa. bàbá ń sọ pẹ̀lú pé kò ẹ báwọn ló wà ń bẹ pẹ̀lú yín àti ń bẹ̀ ń jọ òun náà yẹn. ni mò ń sọ pé nǹkan tí bàbá ń sọ ò yé mi torí tí ò bá ṣiṣẹ́ àní lélẹ̀ ìdání. The food they gave to him, and towards that evening, you will still see the same man. He came back into that room. Then, yes, he came back and he came out. There was a man opposite the room with their all colleagues. They were even discussing. There was a lady who even called. You will see that it's the same man. The same man left. Okay. ẹ jọ ẹ jẹ́ àfi okay all right sir. ẹ wá wò báyìí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí a ti gbé síta báyìí a fẹ́ fi hàn yín lórí dákun smart bá ń mélè lọ́wọ́ a fi hàn yín ẹjọ́ ọjọ́ play padà bàbá ẹ máa bọ̀ wá wò bóyá torí pé ó kéré ń bẹ̀yìn lẹ́ẹ̀kan ni ká fi hàn yín bóyá bàbá bá ń báàkì ẹ padà ẹ wá wò ṣe. ọ̀rẹ́ kí bàbá náà lè ní wọn bí báyìí. bàbá ṣàbúrò yín. ó wà distinct pé àbúrò mi ni what I'm saying pé inú corridor orí corridor ni wọ́n wà kì í ṣe gate main gate. kódà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bàbá tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú. ẹ dákun ẹ bá a fẹ́ bàbá a fẹ́ rí Mr. a fẹ́ rí Mr. Ṣíjì ṣẹ́rí bíi náà àwa ó sì padà lọ bí a lọ wò bí pé ṣé a lọ wò bí. orí corridor ní passage room tó fún ọ níbẹ̀ yẹn. bàbá aunty Ṣíjì what because a máa continue next week. mi ò mọ orúkọ wọn Mr. Ṣíjì. Ṣíjì. We will check our record. The monk attendance. ẹ jọ aunty sis ẹ fún mi ẹ send orúkọ wọn sí mi àti kíní yẹn sí mi WhatsApp. ọjọ́ Wednesday lélẹ́yìn. When he was coming out of program. Okay. Wọ́n ti fẹ́ sọ orúkọ yẹn Olúwaṣíjì. Olúwaṣíjì Josiah ẹ káalẹ́ o ṣe mọ̀lú wọn ṣáwọn ni organizer kíní yẹn NGO yẹn ẹ jọ kí lórúkọ NGO yẹn ẹgbẹ́nu sí Lotra World Relief Lotrans Mr. Ṣíjì ẹni tó bá mọ̀ wọ́n ẹ bá wa jíṣẹ́ fún wọn Ṣíjì Josiah ẹ bá wa jíṣẹ́ fún wọn wípé gbogbo ọmọ Nàìjíríà ń retí wọn níbí lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà ń retí wọn bí lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run bàbá a máa retí á ṣe àwọn iṣẹ́ kan pẹ̀lú ohun tí a rí yìí ó ti yé yín báyìí ẹ jẹ́ n sáré gba ìpè méjì mẹ́ta tó ráwọn kan wà ń tà tí a fẹ́ dá sí. ẹ kálẹ́ o ó kọ yín ìlú wo lẹ ti ń pè wá. alàgbà níjọ ló ń sọ̀rọ̀ ní ìlú ọba ilé. à ń gbọ́ yín sà. ẹ̀kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ni pé àwọn èèyàn yẹn mọ̀ pé Yorùbá program náà ṣe tọ́ba ti máa mú yẹn wá pé àwọn èèyàn kò jẹ́ Yorùbá nìyí òun ni kí nǹkan máa sọ Ìgbò kí nǹkan máa sọ Yorùbá. Number 2 kò sí nǹkan tó jẹ́ signing of house anymore ní civil service. Then nǹkan tẹ̀mí rí ni pé CCTV tẹ̀mí rí yẹn kì í ṣe outside hotel mo sọ ibi dáadáa ó kún títí gangan ni ó lè jẹ́ entrance àti jáde bọ̀ kì í ṣe ta CCTV tẹ̀mí rí yẹn kó tẹ̀mí fẹ́ sọ nìyí. Then kó gbogbo CCTV camera program tó ṣe ó yẹ kó lè. Yes sir. Ẹ ṣe ó dàrọ. gbogbo ẹ̀ náà la ẹ lọ ẹ ká. Hello. Yes sir ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. orúkọ yín. David ló ń sọ̀rọ̀. láti ìlú wo. David ló ń sọ̀rọ̀ láti London. Ẹ bá wa béèrè lọ́wọ́ principal yẹn tí wọ́n ní ó rán ọ̀gá yẹn wá sí program yẹn. Bí ṣé ọ̀gá yẹn ló ń sign voucher lóòótọ́ wọ́n ní voucher náà lọ sign. ẹ ṣé a máa pe principal ìpele community high school lọ́wọ́ ẹ jọ̀ọ́ tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ sà a fẹ́ rí yín o ìyẹn principal ìpele community high school lọ́wọ́ Mr. Ṣíjì Josiah ẹni tó bá mọ̀ wọ́n ẹ bá wa jíṣẹ́ fún wọn pé tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ gbogbo ayé ń retí wọn ń bí pẹ̀lú principal ìpele community high school. ẹ kálẹ́ máa o. orúkọ yín ìlú wo lẹ ti ń pè wá. Ọláìtá láti Jọ̀kàdé Àkúrẹ́. à ń gbọ́ yín máa o. Mr. Ṣíjì yẹn èmi kan mú dáadáa ó mọ̀ nípa ẹ̀rọ ẹni yẹn. tá a bá rí wọn ná. òun ni kan mú fún àbájá. a dẹ̀ fẹ́ rí principal wọn lè bá wa tàn mọ́lẹ̀ a sọ pé principal ló dáràn o. wọn sálọ wọn sì láwọn ò ní dá wa lóhùn. ẹ ṣé ẹ jẹ́ àgbà pé bíi mélòó kan sí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí YouTube
Facebook, TikTok, ẹ ṣé, ẹ má bínú, ẹni tí ó bá pè wá ẹ lè bá wa pè wọlé. Gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín pápátá la rí o. Àríta ní ká máa kà wọ́n ní Abel Akínsọlá ní please. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Yes sir. Ẹ ṣé sir. Àmì ó kọ yín pápápá torí àwọn èèyàn kan sì wà níbí tá a fẹ́ dá lóhùn. Ẹ ṣeun torí wọ́n mú ìṣẹ̀lẹ̀ kan wá bí ìṣẹ̀lẹ̀ 21 million wọ́n ní wọ́n gbára wọn ní 21 million á dà sí àwọn náà bẹ́ẹ̀. Hello, ẹ kálẹ́ o, à ń gbọ́ yín lẹ́ẹ̀kan sí sà. Yes sir. Báwo ló fi mọ̀ wípé tó pe lóde yẹn pé kí wọ́n kí pé wọ́n lo mátàkì wọ́n fi sílẹ̀ kù ẹ̀sìn báyẹn náà jì ní gbogbo ẹ̀rọ ẹ̀sìn pa. Sà. Báwo ló mọ̀ wípé wọ́n ẹ̀sìn mú kọ́kọ́rọ́ òfẹ́ jáde tó bá ti lè fẹ́ wípé wọ́n lo mátàkì bẹ́ẹ̀ gbogbo ẹ̀rọ ẹ̀sìn pa. Definitely that man know what to do. Ẹ ṣé. So ẹgbẹ́ mi ká tètè wẹ́ jọ̀yọ̀ ẹgbẹ́ dáadáa àti lóòtù wẹ́ àti gbogbo wẹ́ òun bẹ̀rẹ̀ máa jẹyọ. Mátà yẹn kú átúmọ̀ ìbẹ̀rẹ̀ adẹ́gbẹ̀dọ̀ mẹ́rin. Ọlọ́run ó kọ́ wa mọ̀ ṣe ẹ̀mí wa ojú gbà náà lọ. Ayé tí ẹ̀ ń béèrè lọ́wọ́ wa pé báwo la ń ṣètò wa ní ìpínlẹ̀ Ògùn. Ọjọ́jọ́ Monday la máa ń wà ní ìpínlẹ̀ Ògùn. Ẹ ṣé. Àǹtí, a máa retí next week. A máa retí Ṣíjì Josiah ní next week àti principal ìpele community high school. Ó ní tí a fẹ́ bi principal. Ó lóhun tí a fẹ́ bi wọ́n tí ó bá di lọ́sẹ̀ tí ń bọ̀. Mo mọ̀ pé a máa rí ẹni yìí lágbára Ọlọ́run. Tí a bá ti rí wọn, a lè mọ ibi tí à ń lọ. Ṣé gbọ́? CCTV yẹn ẹ jọ̀ọ́ send àwọn kinní yẹn sí wa lórí WhatsApp. Àwọn náà máa go through adẹ tún máa wá sínú ọgbà yín láti wá gbé àwọn ìgbésẹ̀ kan. Jọjá gbà kan yẹn sí ká tó máa mo mọ̀ pé Ọlọ́run lè ẹ̀yin tí ẹ bá pé ẹ ní fọ́tò wọn lọ́wọ́ báyìí bá fi síta pé a lè rẹ́ni tó ti lè bá wa rí wọn kó tó di next week. Kí lẹ porúkọ wọn lẹ́ẹ̀kan sí? Hello, jágbà kan yìí. Hello. Hello, ẹ ká mi. Orúkọ yín sà? Adéníyì ni o láti ìlú Àkúrẹ́. Ẹ má yẹ sà ẹ sọ̀rọ̀ but orí ibẹ̀ yẹn sà bàbá àwọn tó wà lókè òkun wọ́n dẹ̀ fẹ́ wọlé but kọ́ yín ló ń di àwọn à ń gbọ́ yín bàbá. So sà ẹ jọ sà ní Ṣáṣìkì yẹn ó ní òun ní gangan ló wà nídìí ọ̀rọ̀ òun ló sọ fún àǹtí yẹn wípé ẹni yìí o kí wọ́n lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ jáde so Mr. Jíjìdì yẹn ó mà nípa nǹkan tó ṣẹlẹ̀. Yes sir. And then principal ìpele tó rán vice principal wá ẹ̀yẹ ká tó fọ̀rọ̀ wá ọ̀nà lẹ́nu wò. Yes sir. According to Mr. Jíjì tó ń sọ wípé wọ́n lọ sign voucher definitely ó mọ̀ pé tíṣà ni wọ́n. Ó sì lè sọ pé wọ́n lọ sign voucher yẹn ó gba ìrìn bẹ́ẹ̀ nìyẹn ṣe rìn. Ẹ ṣé sà. So tá a bá pè wá sórí ètò kó wá ṣàlàyé ẹ ṣé sà. ibi tó gbé ìtẹ́nìyẹn gbàdọ̀ láti àárọ̀ Thursday òun gan ló wà nídìí ọ̀rọ̀ yẹn. Wọ́n sì mú àwọn tó wà ní òtẹ́ gbogbo CCTV gbogbo rẹ́kọ́dì tó ń bá ṣe nígbà tẹ́nìyẹn ti wọlé. Mr. Ṣíjì ni ó tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ní òjì àmọ́ bí tá à ń lọ ṣé ń gbọ́ mi ẹ ṣé. Madam kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Ẹ bá ń kíní òsì lẹ́nu wọn mọ́. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí sísà? Olúwaṣeyì orúkọ mi. Kí lẹ porúkọ ẹni tí ẹ ló pè yín yẹn? Mr. Ṣíjì. Ṣíjì. Mr. Ṣíjì ni mo mọ̀ sí. Mr. Ṣíjì àwọn èèyàn yín ní Josiah. Ṣíjì Josiah. Josiah a máa retí yín next week lágbára Ọlọ́run a máa retí Mr. Ṣíjì ní next week àdèmá máa retí principal ìpele community high school ní agbára Ọlọ́run Ọlọ́run ó fún wa rí Ọlọ́run sì lè bá wa ṣe kí wọ́n ti rí bàbá yìí lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n lè á lè mọ ibi tá à ń lọ ẹ ṣé ẹ kúṣẹ́ o.